ẹ dákun Táyé àti Paso ǹjẹ́ ṣé ẹgbẹ́ láwọn méjèèjì bí. lọ́jọ́ orí àbí níbi orin. níbi orin. gbogbo wa náà mọ bó ṣe ń lọ ó ga jura wọn lọ. ó ga jura wọn lọ ṣe ti gbọ́ bá wọn. kọ́ dájọ́ ńlé. ẹ mọ̀ sọ pé bóyá o lẹ ṣe rò bóyá Paso ó jẹ́ sí Táyé. question tẹ bẹ́ẹ̀ lọ wa question tí gbòòyàn generally ni. so bàbá sí ọmọ ni. bàbá sọmọ ni ó dàbí kẹ́ mọ sọ̀rọ̀ mọ nursery kẹ́ fi mọ wẹ̀ tó ṣe masters lọ́wọ́ bàbá sọmọ. nítorí àwa yóò kéré ní 93 94 95 even though 93 94 tẹ́ ń mú Alhaji Taye Currency tàlàjì Paso wá kára rẹ̀ ní ti ẹ̀ ń bá dà wà ń bẹ tí Paso gbé máìkì lọ́wọ́ bàbá sọmọ ni musically in no ramifications. ṣé nínú music àbí. àní ramifications gbogbo ọ̀nà ó jìnnà síra wọn. Paso wé ti Paso pọ̀ ẹ má fi Paso wé Táyé ó jìnnà. ó dà packaging lóòótọ́ ẹ accept wípé wọn ìṣẹ́gbẹ́ ṣùgbọ́n báwo ni ẹ ṣe lè ṣàpèjúwe Paso sí Táyé. wẹ́ẹ̀ èmi máa ń sọ tí n bá fẹ́ sọ̀rọ̀ lẹ́nu ìwẹ̀ nípa àwọn onífújì pé nǹkan tí mo bá mọ̀ ni mo máa sọ nǹkan tí mi ò bá mọ̀ mi ò ní sọ mi ò dẹ̀ ní hype mi ò dẹ̀ ní gbé kan lù kan. tá bá ní ká sọ̀rọ̀ nípa mo fẹ́ ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ nípa pàpà ni tá bá ní ká sọ̀rọ̀ nípa ọjọ́ orí gbogbo wa la mọ̀ pé Paso Alhaji Wasiu Alabi Pasuma ó ju Táyé lọ lọ́jọ́ orí kò tó bí lọ́mọ mo fẹ́ là ní kò tó bí lọ́mọ so using baba bóyá baba lẹ́nu Fuji anyway. ṣé n tẹ́ mi náà ní àbí. yes ká yọ mo ń bọ̀. lẹ́nu ntí mo bí náà nù pé lẹ́nu musically lẹ́nu Fuji ẹ̀ pé yóò lè wá sẹ́yìn mọ̀ pé bá a ṣe wà ń sìn ẹ̀jẹ̀ ń lò for case study bẹ́ẹ̀ sì wà ní industry nsìn organisation kan lè wà báyìí nsìn so àwọn kan bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wájú. àwọn ni baba ni wọ́n jẹ́ ní gbogbo ọ̀nà torí ẹni tó bá júyàn lè júyàn lò at any time. ọ̀rọ̀ àpọ́nlé nù àbí baba ni. packaging. bí mo ṣe ń ṣàlàyé bọ̀ ní ọ̀rọ̀ ọjọ́ orí gbogbo wa la mọ̀ bó ṣe ń lọ pé Paso ju Alhaji Taye Currency lọ bọ̀ níbi orin ó ṣáájú ẹ̀ their colleagues but senior colleague la máa pe Paso sí Taye Currency gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa náà aláwọn ọ̀gá lọ́gà tábà kan ń lo àwọn èdè Yorùbá èdè àpọ́nlé la lè máa lò pé bàbá mi rèé tango pé Taye Currency náà nínú gbogbo crisis gbogbo wa la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti sọ ó ní Paso tó bí òun lọ́mọ which is true and is the fact nothing but the fact are you getting me but nídìí iṣẹ́ orin pé mo bá nínú iṣẹ́ orin bàbá ṣì ni ok bàbá ló ń pè are you getting me but pé bàbá yẹn kẹ wá máa gbé wọ pé àbóyó tó bí lọ́mọ àbí nǹkan kan erase so tẹ́mi ṣe lè ṣàlàyé ẹ̀ nìyẹn. ọ̀gá mi ṣe ẹ faramọ́ nǹkan sọ. ṣe negatively mi ò faramọ́ in sense that sẹ́rí gbogbo sẹ́rí èdè Yorùbá la fi ń kọrin o and tẹ́ bá fojú wo critically or psychologically ẹ máa rí pé sẹ́rí èdè wa yìí ìyẹn gbọ́dọ̀ mọ̀ ń pa dáadáa pàápàá jùlọ èdè Yorùbá ẹ rí i pé ní 1996 mo fẹ́ gbé láti bẹ̀rẹ̀ ni o inú the first Fuji artist tó kó máa bọ́ hip hop ṣe Paso nígbà yẹn pẹ̀lú àwọn Idris Abdulkarim gbogbo àwọn olórin ló ń bú Paso nígbà yẹn nígbà Paso fẹ́ release record kan last year legendary ó wá kọ ìgbà tí Paso bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn hip hop gbogbo ní Fuji ló ń bínú o wọn ni Paso mo fẹ́ bá Fuji jẹ gbà mí o pé mo fẹ́ gbé Fuji láwọn hip hop lọ́wọ́ oyè làgbà ń wò ló jẹ́ ń jára mọ́ ń gbà yẹn àmọ́ nísẹ̀yìn gbogbo wọn ti gbẹnu sí Fuji yìí ò ní bàjẹ́ o ẹni mọ̀ bàjẹ́ ò ní ìwọ ọbẹ̀ o tabarẹni tó fẹ́ bá Fuji jẹ kò ní ró jẹ Fuji jẹ lọ́la àwọn bàbá Alábí ẹ tún fi há sí ẹ sábà ọ̀rọ̀ ó yà wò gbọ́ yìí. so láàrin yẹn sẹ́gbọ́n sí àpọ́nlé sẹ́gbọ́n sí ọ̀gá mi náà ti sọ̀rọ̀ sìn sẹ́gbọ́n sí pé sẹ́rí bẹ́ẹ̀ sì wá sìn ó lè gba ìyẹ́ lọ́wọ́ mi let's take for instance now mo ní ẹnìkan tàjọ ń gbé ẹgbẹ́ lé wa mbẹ́ sẹ́gẹ́t gba ti ọ̀rẹ́ mi ni bọ̀rẹ́ mi yẹn tí mo gbà lọ́wọ́ ẹ̀ jọ́sẹ̀ yìí ẹ̀ mo gbà lọ́wọ́ ẹ̀ bọ̀ lẹ́nu iṣẹ́ tàjọ ń ṣe because mi ò ṣe òǹkọrin mo kàn láìkí Alhaji ni tó bá fẹ́ pè mí sí àní bàbá wa lẹ̀ ń wò yẹn àpọ́nlé lára ń fẹ́ ara òfàbùkù wọ́n sì lágbà ọmọ kékeré tó wà àgbàlagbà ni tó ń fa lẹ́pọ̀n àwọn ọmọlẹ́yìn àwọn afọ́nà lẹ́pọ̀n bọ̀ pẹ́pọ̀ ó kàn lè pẹ́ ni so bàbá ni Paso jẹ́ sí Taye in no angles sẹ́gẹ̀t no angles ẹ rí i pé ọ̀rọ̀ kan ṣe ní nǹkan bíi 3 days ago sẹ́gẹ̀t ọ̀rọ̀ yẹn mo gbọ́ Taye ló sọ̀rọ̀ yẹn Alhaji Currency bọ̀gbà mo gbọ́rọ̀ yẹn mo kàn rò pé arabu ni arabu pé Paso nana kuna kẹ́ni kan àwọn kan náà sọ ẹni sùúrù sẹ́yìn mọ̀ pé bẹ́ẹ̀ ṣe gbé àwa clarification ni mo gbọ́ pé ẹnìkan nana kuna fowó ṣe kúṣe mo wá rántí pé Currency gẹ́gẹ́ ti fẹnu ara ẹ̀ kọrin nígbà tí Paso ń naró owó yẹn fún gẹ́gẹ́ pé ọ̀gá tó ń fún wa ní jíjẹ
tó ń fún wa ní mímu tó tún kówó sí wa lápò ọ̀gá wa ní tí Paso kówó fún tí àwa wà ń bẹ̀ ní top one garden. ṣé wàá rí n tẹ sọ orí pé orí atẹ́gùn la wà ṣe rí ohun tí ò bá confam ṣé nínú ohun tí Currency sọ ṣó dárúkọ. ó dárúkọ ó lọ sí láìpẹ́ lọ́sọ̀gbọ́ ó dárúkọ Paso pé. àwa ó play rẹ o. àlọ́ dárúkọ tèmi mò ń sọ fún ọ. olóòtú ṣe rí gbogbo bí tá à ń lọ yẹn àwọn ò nídìí láti máa sọ́jú lórí ètò. Are you getting me? Ìjà ló dé lórí dòwe gbogbo wa la mọ̀ nǹkan tó wà ń ta and I'm not here to argue with anybody. Are you getting me? Bẹ́ẹ̀ni sà. Gbogbo ìtàn yẹn táwa náà bá fẹ́ máa wo àwọn ìtàn kan lọ àwọn tá a gbà wọ́n á gbà àwọn tí ò ní gbà wọ́n ò ní gbà. Brother mi sọ àwọn nǹkan kan sì tó jẹ́ pé mi ò rò pa need ẹ̀. Are you getting me? Toro wrong. Ṣé mo rí sí tí mo ṣe ló wrong ni pé okay mo níjà lóde lórí dòwe ìgbà kí ni nǹkan tó fà tí Táyé fi sọ tó fi kọrú nǹkan tó sáré kọ lẹ́nu ọjọ́ mẹ́ta mo mọ fídíò tí brother ń sọ are you getting me kí ni nǹkan tó fà ìjà lóde lórí dòwe téèyàn bá dé tí mò ń bọ̀ gbogbo ayé ló mọ̀ kó ń jà náà yes wọ́n ń jà èmi máa ń lọ straight ni o mi ò ń pẹ̀pẹ̀ are you getting me Pasuma now àti Currency ń jà. wọ́n ń jà now so now tí ó bá wá ń ta ohun tí Taye Currency bá wá ń ta ohun lórí nǹkan tó ṣẹlẹ̀ because brother ẹ lọ mú lórí ni are you getting me ó ní nǹkan tó ṣẹlẹ̀ tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ gbogbo wa náà la mọ̀ nǹkan tí mi ò bá dẹ̀ mọ̀ mi ò ní sọ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ṣe mọ̀ oníkálukú ló láwọn tiẹ̀ wọ́n dẹ̀ láwọn tó ń fún wọn ní info are you getting me tó ń pass info sí wọn ó dẹ̀ mọ̀rọ̀ yẹn láti lẹ̀ ó ní ọ̀gá wa nìyí ẹ̀yin tẹ́ táwọn tó ń bú wa tó ń ṣe kinní tẹ̀lé kọ́ọ̀bù wọn ẹ̀ tún máa wọ díẹ̀ mú wọn ló fi sọ̀rọ̀ débi ọ̀rọ̀ yẹn are you getting me. èyí túmọ̀ sí pé àwọn kan ń bú Táyé. wọ́n pọ̀ tó ń bú àwọn tí ò tiẹ̀ tó rárá are you getting me. so ìgbà tọ́rọ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ ló fi sọ̀rọ̀ ló fi kọrin dé ibẹ̀ yẹn táwọn lọ mú lórí nsìn torí àwọn story kan wà àwọn tàn kan wà kò tiẹ̀ yẹ ká máa sọ are you getting me. If I'm not here to tackle anybody but if I should tackle you here brother yóò ní sọ̀rọ̀ mọ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ are you getting me. àwọn náà múra wá ṣùgbọ́n àjà kì í sọ̀rọ̀ jà ṣe bá ti ń ṣeré ìgbà látọ̀rọ̀ bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ padà sí ọ̀rọ̀ bàbá sí ọmọ yẹn màá tún sọ wípé Pasuma ò tó Táyé bí lọ́mọ gbogbo wa la mọ̀. mo ti clear yẹn náà mo ti clear yẹn náà yẹn ti wa mo ti clear yẹn ẹ̀jẹ̀ àpò lórí yẹn lé lótú. Paso mi ò ní kó lórí ẹ̀ máa fi gúnlẹ̀ mo bọ̀. mo lè bí lọ́mọ but clarify but Eric mosole kan sí a lè sọ pé mo fi Paso náà tó bá di November 27 oṣù yìí Pasuma ṣe 58 gbogbo alamọ pé ẹ máa gbọ́ mi o gbogbo alamọ pé ọmọ 58 olùbọ̀ ọmọ 50 ya but tí mi sọ ni pé àní musically ṣẹ́gbọ́n sí àti pé àwọn náà sọlẹ̀ kan ní àpọ́nlé tábà fẹ́ pọ́nra wálé ṣẹ́gbọ́n sí irú bọ́dà mi tó jókòó yín sí ṣẹ́gbọ́n sí tábà fojú wò ń sí a mọ̀ pé èmi àti wọn ò sí lẹ́gbẹ́ ní àjókòó yìí ṣẹ́gbọ́n sí tí mo fẹ́ pọ́n wọn lé sí mo lè pé bàbá mi o mo lè pọ́n wọn lé àpọ́nlé ń bẹ sára àpọ́nlé Yorùbá ló lápọ́nlé. ẹ ṣe Taye Currency wa ṣé kò Paso lé ni. òun pọn lẹ́ngbà tí rí kan gbà lọ́wọ́ ẹ̀ not now kí ló ń gbà lọ́wọ́ ẹ̀ láyé ìgbà tí nígbà Paso ìgbà tó ń fi píìnì mùsùlùkù tó lọ sí Èkó òun pọn Paso lé àmọ́ ń sì tọ́ ipa tí wàá gbé àti replace ẹ̀ sí pẹ̀lú tìrìlẹ́rà àti replace ẹ̀ sí àti replace ẹ̀ báyìí. ṣẹ́rá àwọn fáǹsì Paso ẹ̀dúró ṣẹ́rá àwọn fáǹsì Paso inú mi dùn pé èmi nìkan kọ́ ló ń ta sí wọn gbòòrò ń sìn are you getting me. àwọn tó jẹ́ fans Taye Currency they are very touche. They are very I don't know. bóyá ká mú ẹ lọ sórí Facebook wa o Lagelu FM. ẹni sùúrù bóyá ká mú láti bí bàbá wa Adéwálé Àyùbá ẹ worú àwọn fans tó ní bẹ́yẹn kátígórì yẹn ni màá ka àwọn fans Taye Currency sí but tó bá débi Paso are you getting me gbogbo àwọn èèyàn ló máa ń pè wọ́n tout sorry for using that statement online èmi ò mọ̀ ọ̀rọ̀ Taye lè so now gbogbo nǹkan tó ń ṣe online ní gbogbo ayé ń rí wọ́n dẹ̀ ní sùúrù tó are you getting me nísìnyí wọ́n fire back on them wọn ò lè sọ̀rọ̀ mọ́. ẹ sọ kankan lẹ́ẹ̀kan nígbà tí wọ́n ń sọ̀rọ̀ torí àwọn oníròyìn ó ta sí mi létí nígbà tán ní Paso ṣe 58 lọ́dún yìí. àmọ́ ní tó bá di November 58 aláàmà pé kò lè bí Taye ní. no age yẹn ni ẹ̀yin wá sọ
nǹkan kan ẹni online àbí kí lẹ sọ. online kí ni mo pè. ìgbà tó ń sọ pé yóò ṣe 58. wọn dà pọ̀ online o mo sọ online. yeah mo sọ online now. mo fẹ́ throw questions wọn pé ṣé truly ṣé Paso ti pé 58 ni. ẹ máa pe tí ẹ bá ń jẹun tó dáa ẹ bá wo Wasiu Ayinde sìn Seget tẹ bá wo K1 sìn K1 snap going to 68 K1 sì rí bí ọmọ 30. ọ̀rọ̀ jẹ́ nǹkan tó ń dà kọ́ mo sọ. ẹni sùúrù no it's a straight question. ṣé ti pé ẹ sá ní sùúrù sìn tó bá di November sìn ọ̀gá tiwa ní Paso tá à ń tẹ̀lé a pé 58 gẹ́gẹ́ nígbà tó ọmọ tó bá sì jẹ ẹni tó bá ń jẹun tó dáa sẹ́gbọ́n sìn ọmọ 30 years nígbà mi ẹ̀rọ pé 15 years ni Paso máa ṣe 58 tó dẹ̀ clear. ṣé Taye ò jẹ nǹkan tó dáa àbí ṣé Taye kan jọ ọmọ 50 years bẹ́ẹ̀ yẹn. ẹni pé question ló bá gbà. hello tábà fẹ́ sọ̀rọ̀ lórí yẹn gan Taye tún wá dúró gan ó dúró dáadáa with that age 50 years kí Taye Currency rí bẹ́ẹ̀ yẹn ìgbà tí Paso jẹ́ 50 years ṣe bó ṣe rí nìyẹn bọ́ ẹ kúrò lórí yẹn kọ́ mo fẹ́ sọ. ṣùgbọ́n ẹ dúró ẹ má ti kúrò ń bẹ́ẹ̀ ṣé ẹ̀yin ò believe pé Paso ti 58 àbí. mi ò believe o reason tí mi ò ṣe believe ni before God and man my brother mi ò ń gbọ́ Fuji o are you getting me but due to the based on my job irú iṣẹ́ táwa ń ṣe I'm used to a lot of them kò sẹ́ni tí ó mọ̀ mí náà láàrin wọn are you getting me okay ẹ bá mi mú bí sẹ mi ò fẹ́ miss nǹkan kan ẹ mú again. èjì ẹ̀yin ẹlẹ́yìn ò believe pé Paso ti 58. okay mo ti rántí nǹkan tí mo fẹ́ sọ now ìgbà tí Wasiu Alabi Pasuma àti Òṣùpá tí wọ́n ní ìjà wọn Ìbàdàn ìlàwà ìfọ̀ ẹ̀yìn bẹ̀bẹ̀ tó gbogbo wa là ń gbéṣẹ́ yẹn kiri ńgbà yẹn a dẹ̀ sọ nǹkan tá a sọ ni nǹkan tí mo mọ̀ mo máa ń sọ okay now Òṣùpá wa sọnù àwọn orin ẹ̀ mo lè dìgẹ̀ jáde tó ní hello brother hold on. ẹ má mọ Òṣùpá bí báyìí Òṣùpá ká sọ ẹ já sọ ẹ wo ẹ má. éèjì yẹn mò ń lọ éèjì ni mò ń lọ. so ìgbà tó Òṣùpá wa sọ̀rọ̀ Òṣùpá ní tí wọ́n bá lò ti pé iye éèjì báyìí pé definitely èmi náà mo ti pé éèjì báyìí olóòtú that is to say hold on brother that is to say Paso ti pé èjì yẹn anybody ló dẹ̀ lè fún kọjú orí ẹ̀ ìyẹn ò tiẹ̀ mean anything èmi kò ṣe wà mo lè ti pé 60 years. olóòtú ẹ máa gbọ́ so boy mi ò nínú mi o ẹ ní sùúrù brother we are not fighting hold on just hold on now nínú èmi o as far as me opinion ti mi ni pé èmi ò believe pé Paso ti pé tí o bá dẹ̀ ti pè iyọ̀ ọbẹ̀ náà ni a fi pẹ́ láyé ni kì í ṣe pa fi bú. bí tẹ́mi yà fẹ́ ṣe tẹ́mi fẹ́ ṣe clarification láàrin yẹn ṣe get it sinmi pé ẹ rí pọ̀rọ̀ tàbá mi bá yẹn sìn ọ̀rọ̀ direct question là ń bára wa sọ ṣe rí ilé ayé yìí sẹ́gbọ́n sìn Alhaji wa yín káyé fẹ́lẹ́ kápẹ́ Alhaji so àṣìlẹ̀ pẹ̀ pastor náà àná àti sọ wọ́n ní ilé ayé àlékọ́ 100% tí ẹ bá ti ní 60% 70% is okay sẹ́gbọ́n sìn ẹ lè expect kí Paso 100% ṣe get kódà ẹ jẹ́ fún ilé sábò kan sìn tẹ́ bá kọ́lé kan sádùúgbò ládùúgbò yìí tẹ́ kọ́lé síbẹ̀ pẹ́yìn lẹ́kọ̀ sẹ́gbọ́n sìn for the fact pàdé lẹ́yìn ẹ̀yin lẹ́ ọ̀ṣù tẹ́ fi kọ́lé yẹn sẹ́gẹ́sì ara àwọn tó máa sọ pé iṣẹ́ kí ló ń ṣe njẹ́ o lè bá jọ bẹ̀rẹ̀ studio ni njẹ́ o lọ ṣe iṣẹ́ tó ti ń kọ́lé yẹn tí ẹ lọ wo ó tẹ́ ń dì ní bí Paso ṣe wọ àyẹn sẹ́gbọ́n sìn lórúkọ ti tèmi àti family mi àti gbogbo ọ̀gá ńlá family diaspora wọ́n mọ̀ pé sẹ́gbọ́n sìn ẹ mọ̀ pé Paso titi wá sẹ́gbọ́n èjì tó mẹ́ǹtì yẹn sẹ́gbọ́n sìn 58 years ó mẹ́ǹtì rẹ̀ sẹ́rí ẹ máa gbọ́ àwọn kan wá believe àwọn believe that is their own cup of tea 1 2 náà sọ̀rọ̀ pa táàtù lẹ́ẹ̀kan because educationalist mi ṣẹ̀gẹ́tì gbọ̀ngàn bẹ́ẹ̀ bá sọ lẹ́ẹ̀kan pé kì í sọ̀rọ̀ pé ká mọ̀ tàṣíra wa ní pé táwọn bá lè pe àwọn fans Paso ní táàtù definitely àwọn fans Taye they are criminals. ẹja allegation criminals. ẹja ṣe ẹ mọ tó ṣẹlẹ̀ package ẹ dúró ṣé ẹ̀yin believe wípé Taye Currency ṣé kò fọjọ́ kọjọ́ orí rẹ̀. sẹ́mi wàláì tàláì súnmọ́ ìbílẹ̀ làṣìlá wa Alhaji Taye Currency ẹ̀wọ̀n ẹ̀ẹ́dì pẹ́ sọ̀rọ̀ kálẹ̀ kan ìjàlè dolórí dòwe tẹ bá délé mi nígbà kan sẹ́ń gbọ́ kó tó di pé jà ìṣẹ̀lẹ̀ tẹ bá délé ọ̀dọ̀ mi sẹ́ń gbọ́ ẹ bá Taye ẹ má gbọ́ mi o ẹ bá Taye Currency ẹ bá Paso ẹ bá Tirileda ẹ bá Malaika ẹ bó Òṣùpá sẹ́ń gbọ́n sí ìgbà tó di pọ́rọ̀ ọjà yẹn dé sí gbogbo Taye tó wà nù ilé mi àwọn kẹsẹ̀ tì mí mi ti rọrùn dànù mi fẹ́ gbọ́ mọ́ sẹ́ń gbọ́n sí ẹ jẹ́ sọ̀rọ̀ tán sísìn nítorí pé Taye èjì ẹ̀ ló mẹ́tẹ̀ ẹ má gbọ́ mi tẹ́bà àdínlé pọ́ǹtì náà ó yá brọ́dọ̀ lé wọ́n náà ó ń dùn mọ́ mi bẹ́ẹ̀ ẹ mọ̀ gbọ́n sísìn Taye tó sẹ́gbọ́n sìn wọ́n pè kíní kan ní organisation wọ́n pè ní replacement sẹ́gbọ́n sìn àti replace ẹ̀ pẹ̀lẹ́ lómi sẹ́gẹ́ntì sìn ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn kò dé dira wọn lọ́wọ́ nǹkan àlùkò mọ̀ ṣe tiẹ̀ lọ Fuji ń dùn lọ́wọ́ táwọn sìn ẹ̀ rí pa àtàgbé wọn sìn ọ̀gá mi tẹ́ gbé wọn sìn tí ìbá ìpín mọ́ wọn ní Facebook mi ti ẹ̀ mọ̀ pé ń tọ́kàwé ni wọ́n báyìí torí kọ àwọn gáwà làwọn tí wọn kó bá Taye now ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ lẹ́ẹ̀kan sísìn ni pé irú Taye Currency sìn ìgbà tí wọ́n ṣe kíṣẹ́ ti kan nígbà tí ẹ̀gbọ́n Taye Currency joyè Kọ̀mí Jackson ní top one guy
nígbà yẹn títà yìí fi ń kọ́ pé yẹpẹrẹ kéèkó asín ẹ mọ̀ yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi Paso tó ń wọ ọmọ rẹ̀ ibẹ̀ yẹn lèmi ti mọ̀ pé Taye Currency èjì tó pé yẹn ẹsẹ̀ rí ẹ mọ̀ jẹ́ àbùkù yẹn èjì ẹ mọ̀ pé ẹ mọ̀ jẹ́ àbùkù ẹ mọ̀ jẹ́ àfilẹ̀ wàláhì èjì Taye pé yẹn exactly èjì ẹ ni Taye was born 1974 ó wà glaring so èmi ò ń torí pé bóyá torí pé ọ̀fẹ́ dáńbì kan kọ́ ọmọ bàbí kan jẹ́ Taye Currency torí njọ́ yẹn tí òun yẹn top one garden mo wà ń bẹ́ ibo gan mo tó ya fọ́tò pẹ̀lú Alhaji Selula nígbà Taye tó ṣe ọ̀nàdébù tọ́mọ ẹ̀sìn ọ̀nàdébù tí wọ́n ṣe ọ̀nàdébù dé láti Ìlọrin ṣẹ́gbọ́n sí tí n bá sọ tó ṣẹlẹ̀ fún yín ẹ̀ lè bìlífù ṣẹ́gbọ́n pé nígbà mo dé wòròdù ṣẹ́gbọ́n mi owó wa tọ́lọ́wọ́ mi ṣẹ́gbọ́n láti mo wá mẹ́tẹ̀ dé mo filani hun ṣẹ́gbọ́n láti mo filani hun mo fẹ́ rìn dé top one garden torí kí n wá wo Taye that was there. ọ̀gá mi ẹ dúró ẹ sọ wọ́n sọ kankan lẹ́ẹ̀kan wọ́n ní ẹ wà lára àwọn tó ń kó bá Taye kí ló ṣẹlẹ̀ sí Taye lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ dúró mo fẹ́ jẹ́ kẹ́yìn sọ ni. irọ́ kan mo fẹ́ mọ nǹkan tẹ́mi fi ń kó bá Taye. kí ló ṣẹlẹ̀ sí Taye lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ọ̀nà tẹ́ ń gbà kó bá Taye ni pé ẹ máa gbọ́ ọ̀nà tẹ́ ń gbà kó bá Taye ni pé tẹ́sí ń padà kó bá náà wọ́n sì padà tó máa kó bá lọ ni pé number one ṣẹ́gbọ́n sìn ṣe ni there is a ranking in organization wọ́n pe kìnìkan ní kan ranking ṣẹ́gbọ́n sìn after the ranking ní wọ́n tún pe kìnìkan ní inevitable ni pé in organization ó máa ń ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó èèyàn máa ń ní misunderstanding a lè ṣe ká má ṣe o sẹ́jà Taye àti Paso ìjánu lé ni o ìjà family ni ìjánu lé tó yẹ ká yanjú ẹ̀ ni kì í ṣe tó yẹ ká yẹn mọ́ bọ́ síta bọ́lá pé àwọn tí wọ́n ń kó bá òfò ọpọlọ sí in sense that one ẹ máa pé kí ní reason ìgbà tọrọ ṣẹlẹ̀ láàrin Wasiu K1 ṣẹ́ ń gbọ́ mi K1 the ultimate àti Paso torí pé Paso níyà dáadáa Paso níyà rẹ̀ ṣẹ́ ń gbọ́ wọ́n wá pé Paso wá ní kò sí wàhálà ṣẹ́ ń pé Paso sì lọ sọ́dọ̀ K1 sẹ́gbọ́n sìn Paso sì lọ dọ̀bálẹ̀ gbogbo aláwọ̀ fídíò yẹn Paso kúnlẹ̀ ó dọ̀bálẹ̀ nínú kitchen báyìí ni wọ́n dẹ̀ parí ẹ̀ Òṣùpá àti Paso wọ́n jà wọ́n parí ẹ̀ Màláíkà àmọ́ ìgbà tó ti ta sí Paso sẹ́gẹ́nìsìn tó jẹ́ meanwhile àwọn Màláíkà yẹn gàgà àtàwọn wẹ́wẹ́ wọn ìṣẹ́gbẹ́ Taye ìyẹn tó kọ́ dúró náà àmọ́ ìgbà tó ti ta sí Paso wọ́n dẹ̀ parí ẹ̀ torí Màláíkà yẹn ó wà lóyà ó dẹ̀ ṣe dáadáa nítorí wọ́n á jẹ́ pàwọn ènìyàn kó bá Taye ní iye pèsè gbọ́ nígbà tọ́rọ̀ Taye ṣẹlẹ̀ K1 pé Paso nígbà tọ́rọ̀ Taye àti Paso ṣẹlẹ̀ tí wọ́n jà sẹ́ńtẹ́ ń fàjà àárín wọn ló wà binte ẹkùn sọ̀rọ̀ kálẹ̀ kan. mo fẹ́ káwọn pé ṣáà mọ tó fàjà gẹ́gẹ́. ẹ máa gbọ́ sà sẹ́ẹ̀rì ibi tá a bá jóde ní ká gbámúlàdé o ibi tá a bá jóde ní ká gbámúlàdé o gbogbo alamọ̀ pé ń jà broda mi sọlẹ̀ kan wọlé. ẹ tẹ̀rẹ̀ mi báyìí ẹ dúró ọ̀gá mi èmi nípa tèmi mo mọ̀ pọ́n ń jà kí ló fàjà. ẹ máa gbọ́ sẹ́ni tí wọ́n ń fàjà yẹn sìn ọ wà láàrin wọn àtọ́lọ́ ẹnìkan ò lè mọ sàárín yẹn sẹ́gbọ́n sìn. ẹ jẹ́ sọ tèmi tẹ́tẹ́ sọ sí ẹ ní sùúrù ẹ farabalẹ̀ sọ̀rọ̀ sẹ́gbọ́n sìn sẹ́rẹ́ àárín yẹn sìn gbàtà àwa fáwọn sẹ́rí bẹ́ẹ̀ sìn wọ́n sìn wọn èso lórin èmi ní èso lórin bá a ṣe láìkì wọn èmi wọn ò sì jọjà kọ́dà bí wọ́n ti wọlé ẹ̀kan bí wọ́n ti wọlé ẹ̀kan sẹ́gbọ́n kí títẹ̀ fáwọn ẹ̀ wá fún kínní wàhálà mo ní broda àjọ ń sáwàdà ńgbẹ́ tó léyìn Taye kankan mo tó lọ dìbò wọn anéjọ́kọ̀ yìí kí la fẹ́ fi jà sí so tí wọ́n fẹ́ sọ mẹ́sìn ni pé inevitable ni conflict get but tọ́wẹ́ pé Taye bá fẹ́ ṣe tọ́wẹ́ pé Taye fẹ́ wo ibi títí ń bá bọ̀ ibi tó bá dé ibi tí ń bá lọ ìgbà tó lọ sọ́dọ̀ K1 sọ̀rọ̀ kan sẹ́ǹgbọ́ K1 wa ní má expect pé wọ́n pè wá ti Paso papọ̀ tó bá fẹ́ kí ọmọ gbọ́rọ̀ sí ọ lẹ́nu lọ ń bá Jíbọ́lá ẹ máa gbọ́ ẹni sùúrù lọ bá Jíbọ́lá kẹ́ ṣètò ọ̀rọ̀ yìí torí pé kí ni wọn ò fẹ́ kọ́rọ̀ yẹn wà escalate sẹ́gbọ́n sẹ́ ìyẹn dúró bẹ́yẹ láti gbà tọ́rọ̀ ti wá ṣẹlẹ̀ bẹ́yẹ sẹ́gbọ́n sẹ́ ọ̀rọ̀ ti lọ bẹ́yẹ sẹ́gbọ́n láti gbà yẹn sẹ́sẹ́ tọ́wẹ́ pé one way or the other sẹ́ẹ̀rì tí bàbá bá sí ọmọ tọ́mọ bá ṣe bàbá ẹ̀ mọ́ expect pé bàbá ni ọ bẹ̀ bẹ̀ o one way or the other mi sọ pé Paso sẹ́ǹtì o mi sọ pé Taye sẹ́ǹtì o bọ́n tí mo fẹ́ fà bẹ́ẹ̀ sí ni pé tí bàbá bá ṣe ọmọ sẹ́ǹgbọ́ tí ọmọ bá fẹ́ lo IQ rẹ̀ tó bá fẹ́ lo understanding ẹ̀ méjì lọ ọmọ ó lè lo nǹkan méjì wá sẹ́ǹgbọ́ strategy méjì lọ wà that's a two strategy ìṣẹ́jú kan mo fún yọ̀dà fún yín ẹ bá gbọ́ two strategy ní sẹ́ǹgbọ́ ọmọ yẹn sẹ́ǹgbọ́ yọ̀dà fún yín ẹ má gbọ́ ọmọ yẹn sẹ́ǹgbọ́ ọmọ yẹn ó lè ṣe kíni ó lè lọ jí bàbá rẹ̀ ní òun kan ọlọ́run kan tẹ́nìkan kò ní mọ̀ torí nígbà tó ju pọ́ngun Taye Paso bára sẹ́gbọ́n sẹ́ now tí ọmọ yẹn bá mọ̀ pé ẹ̀rù bàbá òun bá òun sẹ́gbọ́n ọmọ wa lè lọ pe àwọn èèyàn pé mo ṣe dádì mi o ọmọ sí ọ̀gá mi o ẹ jẹ́ ká yanjú ẹ̀ ìyẹn ló bẹ́ yẹn. ẹ ṣe wọ́n ya ìṣẹ́jú méjì tì yín ọ̀gá. ṣe rí gbogbo nǹkan tí broda ń sọ well good and fine gbogbo àwọn ó kàn máa inú mi máa ń rí bákan lára mi tí mo bá rí gbogbo àwọn fáǹsì Paso bọ́n ṣe máa ń sọ̀rọ̀ gbogbo wọn darí síbi kan náà ni. Are you getting me? Either good or bad. Illustrations kan wà tí mo ń ṣe lọ mo ní I said téèyàn bá ti love of you kò sí tẹ́ bá ti love ẹni yẹn kó máa ṣe. ẹ̀yin ò love lẹ́yìn wá bí báyìí. kó máa hold on my brother kó máa ṣe burúkú kó máa ṣe ìka ẹ ní rí. Are you getting me? Taye bá ń fẹ́ òlárùn kan lára kò ní àrùn o. Now ìgbà tí K1 tẹ́yìn sọ ẹ̀ tó ní kí Taye Currency kó lọ parí ìjà pẹ̀lú ọ̀gẹ̀ nǹkan tẹ́yìn ń pariwo kiri ni pé kó lọ dọ̀bálẹ̀ bàbá ló sọ pé kó lọ dọ̀bálẹ̀ mo wà lára àwọn tó sọ pé kò lè dọ̀bálẹ̀
ẹn tó bá sọ pé àwọn àlàmbá ẹn tó jẹ pé ń kó balẹ̀ kan wọ́n ṣe rí báyìí. lọ́nà òun ṣe kó bá pé mo ní kó má dọ̀bálẹ̀ kí baálé ilé tó jẹ́ baálé ilé tó ti ń bímọ. Paso èsì balẹ̀ lé. hello my brother. Paso èsì balẹ̀ lé tí ń lọ́dọ̀ balẹ̀ pé alẹ́ arrogance bẹ̀ fún Taye arrogance attitude bẹ̀ fún. Paso dọ̀bálẹ̀ fún Wasiu. ọ̀gá mi ṣe Paso dọ̀bálẹ̀ fún Wasiu. ẹjọ́ gúnlẹ̀ mọ̀ jà sọ́gbà. mo lè bú Paso tí n bá fẹ́ bú. ẹ mọ̀ bú ẹnikẹ́ni. so tó ṣe mọ̀ ń gbọ́ yẹn. stop using that vulgar ẹ máa gbọ́ yín lọ. ó yá mọ̀ ń gbọ́. please correct him. so now if you talk to Taye anyhow, màá sọ̀rọ̀ sí Paso anyhow. ẹ má jà bú ẹnikẹ́ni. Are you getting me? tó bá jẹ́ level yẹn la fẹ́ gbé sí. no irọ́ I don't give a damn. clarification la wá so ti now àti ní àti nǹkan tí mo ń try ti sọ ni pé baálé ilé ẹ wá ní kó lọ dọ̀bálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé Paso òṣòbésèrè àbá àmọ̀tán Paso àti òbésèrè. má gbé tó bí sèré wọlé. má gbé wọlé don ẹ ló yà ọ̀rọ̀ Taye àti Paso ẹ má gbọ́ Taye àti Paso lè ká sọ̀rọ̀ pẹ̀lú Taye àti Paso lè ká sọ̀rọ̀ ẹ ṣá ẹ dúró. Taye àti Paso òbésèrè yẹn bá tó ń ṣe ẹgúnlẹ̀ ti Valentine Taye àti Paso ẹṣá ní sùúrù 2 minutes. Taye àti Paso ní kẹ́mà sọ̀rọ̀ ẹdúró ọ̀gá mi. tẹ́bà tí mo máa ń ṣe àti escalate yẹn nìyẹn. alẹ́ ní sùúrù ṣèbí 2 minutes mo fún ẹjọ́ lọ. Taye àti Paso tẹ́ pé fún nìyẹn o Taye àti Paso lè pè fún ọ̀rọ̀ òbésèrè yẹn ń sìn ẹ̀ tó ti ara àwọn machine tẹ́ ń lò lẹ́nu dákọ̀ yẹn ara àwọn tẹ́ sponsor yẹn òbésèrè yẹn tó wá jẹ́ ọ̀gá gbogbo rẹ́kọ̀dù mẹ́lọ́wọ́ wa ṣé ẹ mọ̀ tó ṣé máa ṣẹlẹ̀ mọ̀ pé ṣé mi mò ń ṣe ṣá. ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ọ̀gá ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ mọ̀ interrupt 2 minutes wọn kálẹ̀ ètè kúrò bẹ́ẹ̀. okay now ìgbà tí òbésèrè tó jẹ́ ọ̀gá ẹ̀ are you getting me àwa ti ń gbọ́tàn yẹn díẹ̀díẹ̀ o ọgbà tí mo wá tí mo put to call through sáwọn kọ̀ọ̀kan mo wá ṣàwọn findings in fact máa kàn pè mí láti London ni o fẹ́ dárúkọ ẹ̀ ń tà mọ́ dáadáa ó ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi dáadáa 20 seconds. ìgbà tí òbésèrè tó ń mú Paso rìn kiri lọ sọ́dọ̀ àwọn fans ẹ̀ torí fans àwọn òbésèrè àwọn babaláyé òbésèrè ni Paso ṣì ń lò dọ́là tó ń gbowó lọ́wọ́ hold on máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀dá dúró mò ń bọ̀ now ìgbà tí ó mú kiri tó jẹ́ kó tún wá mú kiri yẹn ìgbà tó mú kiri gbogbo àwọn fans yẹn olówó tó ń náwó tó ń lo ṣọ́ wọn lẹ́kọ̀ọ́ ní Mushin ní gbogbo ẹ̀ tí one way or the other tó wá gbà mọ́ Paso mọ́ òbésèrè lọ́wọ́. bó ló ṣe gbà. ó gbà torí pé nígbà yẹn lálálẹ́ Friday ní Mushin ní gbogbo ibi tó ti máa ń kọrin àti Wasiu ìjà yẹn náà kan Wasiu gbà yẹn wọ́n mú Pasuma wá sọ́dọ̀ wọ́n fi wá lọ́bì ni lọ́dọ̀ òbésèrè ọ̀rọ̀ ọjọ́ mi kọ́ so now ìgbà tí gbogbo kíní ìṣẹ̀lẹ̀ torí mò ń tà ti bẹ lórí ìgbà tí gbogbo kíní òun náà mò ń sọ ìgbà tí gbogbo kíní ìṣẹ̀lẹ̀ tí Pasuma tó wá kọjú ibi só lórí ẹ̀ tíjà ṣẹlẹ̀ láàrin wọn ṣóhun ti lọ dìde ó ti lọ gbèrò ó ti lọ bẹ òbésèrè then gbogbo nǹkan tá à ń sọ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kí ni nǹkan tó fàdí ìjà wọn gangan yẹ nǹkan tí Taye Currency sọ tó fi fa gbogbo wàhálà ẹ̀ tí ó bá jẹ́ pé nǹkan mi wà ń bẹ̀ are you getting me tán là ń ba Taye Currency jẹ́ yìí o tí ó bá jẹ́ pé nǹkan mi wà ń bẹ̀ tẹ́yìn fans ẹ̀ tẹ́ ẹ lè péjókòó kẹ́ bá so tọ̀rọ̀ ẹ ṣó lè ju nǹkan tó sọ yẹn lọ ni kí ni nǹkan tó sọ ni pé ó ní táwọn ṣe tẹ̀léra ní ìpele lélẹ̀ ó dẹ̀ sọ débi tó òbésèrè ó ló òbésèrè Pasuma tí ó ti tẹ̀lé òbésèrè gbogbo ayé ló dẹ̀ rí ṣé ìyẹn tó jà ni ó lóun náà ti tẹ̀lé Pasuma rí ànábì kan náà ni ok ṣó tó jà ẹ wá mú kọkọkọkọkọ ìwọ wá ń ṣe oní nǹkan ló fàjà kí ló fàjà mò ń bọ̀ ó wá ní oní àwọn kan tó ń sọ̀rọ̀ kiri ló ń bayé ẹ̀yin lẹ́ ń bayé Paso jẹ́. o ti tó bá ọ̀gá mi kílẹ̀ rẹ̀ kó fàjà. sẹ́rí number one ẹ̀yin lẹ́ ń bayé Paso jẹ́ ẹjọ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tí kò bá àwọn ìra kékèké tí lára sí ẹjọ́ ẹ̀dá fún wọ́n ti rìn lára wọ́n rìn débi pé wọ́n tutọ́ burúkú sí lára sí because Paso ṣe nǹkan tó yẹ kó ṣe. ẹ rí pé ńgbà tá à ń sọ lẹ́ẹ̀kan ẹ rí pé ńgbà tá à ń sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ kan clarification kan ẹ rí pé mo sọ̀rọ̀ kan mo ní ìjánu lé ni. bẹ́ẹ̀ni. tẹ́ bá wo Ìbàdàn sìn in fact nínú onífújì ó yẹ ká mọ̀ pé Paso ní aláàánú fújì ẹ pé sáwò. one irú Taye sínsìn sẹ̀gbọ́n sìn Taye lè máa kọ̀ṣẹ́ lọ́dà Paso bọ̀ ara product Paso ni one ẹ máa gbà mí báyọ̀ two three leather ara wọn Paso ni Paso yìí náà ni o Paso poli ara wọn Paso náà ni gbogbo àwọn sẹ́lúlà yẹn ara àwọn ajẹ́ ọmọ ẹ jẹ́ ká kí Paso lágbolé fújì ó ń tra ẹgbẹ́ now sẹ́ni tó wáyé pé tó fàjà ní sìn pé sẹ́ni pé ti Taye sọ yẹn pé ẹnìkan ṣe kíní kan tábà fojú
ẹ dúró packaging ẹ dúró náà. náà mi ò gbọ́ dáadáa ẹ máa gbọ́ títa yé sọ pé kíní kan kẹsẹ̀ gbọ́n sí ọ̀sẹ̀ kọ gbẹnu ọmọ kékeré. pé láti máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn. kọ gbẹnu ọmọ kékeré mọ́mì mi ẹ pàdé mọ́ ẹ nẹ́sùrù sẹ́gbọ́n síta sẹ́ẹ̀rì ó yẹ gbogbo ẹranko sẹ́gbọ́n kó ní ká mú okùn wà kán fi sólọ́rùn kọ yẹ ìgbín táyé in sense that ẹ máa gbọ́ kọ yẹ ìgbín rẹ̀ in sense that number one mẹ́rin sí pé ìgbà tó sọ̀rọ̀ yẹn àwọn fáǹsì ọkọ̀ take it serious Paso bàtà yìí jà up to this moment. kí ni ọ̀rọ̀ tó sọ kí ni ọ̀rọ̀ tó sọ tó wá ṣe mẹ́ni pé táyé wá padà lọ sí láìfù mi ẹ máa gbọ́ mi o tọ́ra àwọn fọ́lù rẹ̀ níbi láìfù yẹn sẹ́gbọ́n sìn gbogbo àwọn tí yẹ kó máa sọ òun kìnìkan ilé kílẹ̀ kọ́ ọmọ ẹ máa gbọ́ ilé kílẹ̀ kọ́ ọmọ kílẹ̀ bí kìnìkan sẹ́gẹ́nsì tòde sẹ́ni pé táyé ọgbẹ́nu táyé ẹ̀ńtọ́ tap lára rẹ̀ tó fi tẹ́pọ̀ rẹ̀ ló fi sásọ ìwọ sọ pé Paso ìwé ẹsẹ̀ tó lè máa kọrin olókùn ilé oníyàwó ilé olókùn. ó wá dárúkọ Pasuma yẹn ṣé pàtó ń sọ yẹn ṣó dárúkọ Paso ó ń bọ̀ ọ̀gá rẹ̀ dẹ́gbẹ́tẹ̀ ọmọlẹ́yìn òsì bẹ́ẹ̀ fọdún. sẹ́ẹ̀rì ibi tí mo lọ ó wá dárúkọ Paso. sẹ́ẹ̀rì ibi tí mo ń lọ gbọ́ngàn ọ̀gá mi bówe bá jòwé ẹni ìyá sẹ́gbọ́n sísè ọlọ́mọdé sẹ́gbọ́n sísè ẹ ti wẹ̀ wọ́n gbogbo tó sọ yẹn wá dárúkọ Paso. ẹ dúró ọ̀gá mi ẹ̀yin lẹ ń kó bá máa sọ lẹ́ẹ̀kan sẹ́fẹ̀ pé sẹ́gbọ́n sísè. apá ẹ wo ẹ̀yin méjèèjì ẹ dì mọ́ra yín náà ẹ dì mọ́ra yín ok gbogbo nǹkan tí Paso sọ yẹn gbogbo nǹkan tí Taye sọ yẹn sì ó wá ní Paso àbí sẹ́rí mo ń bọ̀ ẹ dúró wọ́n ní ẹgbọ́n tí wọ́n sọ wọ́n bá wọn sọ̀rọ̀ ẹgbọ́n tí wọ́n sọ pákéjì ẹ dúró ẹgbọ́n tí wọ́n sọ ọ̀gá mi máa pọ̀ máa gbogbo mi lẹ́nu mi ò ní gbà. no ẹ tó pè wọ́n lórí ẹ dúró alẹ́ tó pè lórí ètò lè léyìí ẹ dúró tẹ́ẹ̀ bá ti gbà pé ìlọ̀ dára tẹ́ẹ̀ bá ti gbà pé ìlọ̀ dára àwọn àdó lè gbà fún pákéjì ẹ dúró náà pákéjì ẹ dúró ṣẹ́rí nǹkan kan bẹ tí mo kọ́ fẹ́ ká clarify ṣẹ́rí nídìí iṣẹ́ orin àwa tá à ń ṣiṣẹ́ oníròyìn yìí àwa náà mọ̀ mo kàn fẹ́ béèrè nídìí iṣẹ́ fújì ṣé Táyé kéré. Táyé òkèrè náà. ẹ ṣeun mo ti yọ ẹ dúró ọ̀gá mi pákéjì irọ́ akípanki ò sí lọ́rọ̀ tàwa direct ọlọ́ngbọ́ àwọn tó wà lẹ́lẹ̀ la gbé wa ọ̀gá mi pákéjì ẹ jọ̀ọ́ mo fẹ́ ká jọ ohun tí Táyé sọ nípa torí mo mọ̀ pé ẹ mọ ìfun àtẹ̀dọ̀ Táyé ohun tí Táyé sọ nípa ilé ìwòná kọ́ wọ́n rò pé bóyá àwọn ọmọ Ìbàdàn wọn ò tó nǹkan kan tí wọ́n fi nǹkan kan takú àwọn èèyàn irú ọmọ wo náà bí tí wọn ò bí ẹ dákun ṣé Paso ló ń bá wí. ṣó dárúkọ Paso ó wà straight forward náà ṣó dárúkọ Paso. ìbéèrè ni ṣé Paso ló ń bá wí. ṣé láìfù kan ló ń kọ ni. bẹ́ẹ̀ ni. olórin lè kọ Ayéfẹ́lẹ́ ó lè kọrin Puff Daddy inú láìfù ẹ̀ kí ló ń pè bàbá Orlando ọ̀wọ̀ Táyé ń kọrin ẹ̀ náà ń kọ́ Orlando ó kọrin ni ó ṣe láìfù ní anything ó lè mú. orin náà kò dárúkọ Paso bẹ́ẹ̀. ṣó dárúkọ ẹ ni ṣó dárúkọ ẹni ẹ̀yin ní kẹ́ ló máa láàrin ara yín tó bá dárúkọ ẹ. ìgbà mò ń bọ̀ èmi náà bílẹ̀ rọ̀ ìgbà tí kìíní wá ibi ìbàyẹn náà tó ń pe Taye Currency lólóńgbò ṣó dárúkọ Taye Currency ni. ṣé báwa náà la bílẹ̀ pọ̀ ń pè lólóńgbò ẹ jẹ́ kí ìjà yẹn máa lọ bẹ́ẹ̀ yẹn ṣé báwa ń kó bá Taye Currency ẹ̀yin náà lọ máa kó bá Paso. ṣé lóòótọ́ ṣé olóńgbò ta ló ń pè lólóńgbò ta ni talẹ́pọ̀ lólóńgbò. Paso wá ibi báyìí ó lọ́mọ òun olóńgbò ok òun tó jẹ́ bàbá olóńgbò sí ta ni ẹ̀yin rò pé ń bá wí torí kò dárúkọ Táyé náà ẹ sọ̀rọ̀ kẹ́lẹ̀ kan ẹni ṣe Táyé dákọ̀ Paso àbí ò dákọ̀ Paso ṣẹ́rí gbogbo wa ẹ rí i pé ẹ̀gbọ́n yìí ń sìn Wálé ọ̀dọ́ ọba yìí ń sìn ẹ rí i pé Yorùbá náà fi ń sọ̀rọ̀ Yorùbá lẹ́mìnà fi ń sọ̀rọ̀ bọ̀ bí mo ṣe rí wọn sìn sẹ́gbọ́n sìn àtẹ̀mí àtàwọn sìn àìsàn jara wa but àwa láti wá defend látara pé ntí yóò yí àwọn èèyàn kó clear sí wọn ẹ get sìn sẹ́rí nílẹ̀ Yorùbá sẹ́gbọ́n wọn pé kíní kan ní body language ṣe get there are series of signs nígbà tá a kéré mọ́mí mi sẹ́gbọ́n tí a máa mú wa jáde tí a máa fẹ́ bóyá oúnjẹ kan àwa dé dọ̀dọ̀ ẹnìkan tí wọ́n ẹ máa gbọ́ mi o tí a bá dọ̀dọ̀ ẹnìkan tí a bá sọ pé bóyá wọ́n ṣe ráìsì nsìn tí wọ́n fẹ́ ká jẹ oúnjẹ yẹn mọ́mí wa máa sọ pé ráìsì lẹ́sìn iná ni wọ́n jẹ́ lẹ́sìn ó lè jẹ́ pé gàrí la mú o tí wọ́n fẹ́ fà bẹ́ẹ̀ sìn ni pé bí wọ́n bá play kíṣẹ́tì yẹn gan fún wèrè sẹ́gbọ́n sí ẹ mọ̀ pé Táyé olórí rẹ̀ ló ń fi gígùn lójú. tani ológbò tani Paso ń pè lólógbò. now very good of you yọ̀dà fún yín ìgbà tí Paso wá sẹ́wọ̀n pé nínú ẹ máa fẹ́ kọ Fuji ẹ ní sùúrù ẹ fi wọ́n lẹ̀ jẹ́ sọ̀rọ̀. ẹ rí i pé Fuji sẹ́gbọ́n Fuji
ẹ máa fẹ́ kọ fújì. káàṣì ẹ mo fẹ́ play káàṣì ẹ. ẹ máa gbọ́ fújì ẹ máa fẹ́ kọ fújì ọ gbọ́dọ̀ gbọ́ òwe ọ gbọ́dọ̀ gbọ́ ẹ̀nà ọ gbọ́dọ̀ mọ èdè ọ gbọ́dọ̀ mọ ojú. ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ Paso sí nílé ọ wà lábroad àmọ́ kó tó dé àwọn yẹn ti fáyà Currency kalẹ̀ àwọn yẹn gbogbo ayé la rí pé ìgbà yẹn gan ìgboro gan Paso ẹ wálé expect kí ìjọba fújì gáúsù fújì kó wá láti Èkó kó kàn wá sí Ìbàdàn kó kàn play on a merit level kó mọ̀ sàn kankan ọ kàn lo àwọn yẹn Táyé ló ń bá wí náà Táyé ló ń bá wí ó dẹ̀ jẹ́ kó yé wa pé ẹ máa gbọ́ ó dẹ̀ jẹ́ kó yé wa pé ibi láìfù yẹn sẹ́ńkọ́ ń sìn ó ní ntọ́sẹ̀ bẹ́ẹ̀ sì ni pé òun náà ló ń sì lo nǹkan ọ̀hún sẹ́gbọ́ òun ò ní jùnú òun sì mọ̀ sọ òun sì kọ́mọ yà ń lé kan náà sẹ́gbọ́ ó pòwe òwe lọ́tọ̀ sẹ́gbọ́ òwe tó pa yẹn sísìn definitely Paso mature nìyẹn because kò darúkọ mature. sẹ́rí my brother mo ti kílẹ̀ tó ló ń gbò yẹn. mo ń bọ̀ sẹ́rí àwọn fans Paso èmi ò dákọ̀ fáwọn èmi àwọn méjì ká máa sọ jẹ́ àwọn fans Paso ọ̀rọ̀ fans lè. ẹ má kó sí mi lẹ́nu. ẹ pé mi ò sọ pa ẹni sùúrù kò sọ̀rọ̀ kíní ga. ẹni sùúrù kò sọ̀rọ̀ ẹni sùúrù àjà sẹ́rí àwọn fans Paso Ọlọ́run jẹ́ kó ti pa ṣe mo rí sí tí mo jẹ sọ̀rọ̀ ẹ̀yin náà ṣàdúrà àti ṣàdúrà fáwọn náà. wọ́n ti ẹ̀ ti ń ti ọ̀rẹ́ di kọ́lọ́ wọ́n ti ẹ̀ ti tilẹ̀ pa rẹ̀ wọ́n ti tilẹ̀ pa rẹ̀ di torí bó ṣe wà ń sísè Taye Currency sí Taye Currency ẹ̀ máa bọ́ tẹ́ bá rí sísè bọ́ sí nǹkan mẹ́ta ló ṣe ń sísè bọ́ ó ti wà relegated ó ti wà depressed ó ti wà frustrated tẹ́ bá rí gan sí ó ti wà frustrated sẹ́ẹ̀rì ni lawulawula kuwata ẹ máa gbọ́ ẹ tó fẹ́ kọrin ẹ máa gbọ́ yọkọ alẹ ọmọ wúrà yọkọ ìbílẹ̀ sóbè yọkọ epo aka ní ìsìn ẹ mọ orúkọ ní ìsìn orúkọ tuntun Currency ìsìn K20 ló ń kó ìsìn kò sí K1 K20 orúkọ tuntun K20 lórúkọ wọn sí gbogbo ń tẹ̀ sọ ẹ dúró ẹ má ní máa dúró mọ́ tí màá bá sọ̀rọ̀ ẹ má ní máa dúró mọ́. gbogbo ń tán sọ mo fẹ́ sọ nǹkan kan gbogbo ń tẹ̀ sọ nípa ti Táyé o èmi mọ̀ o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ọtí o. Paso wà ọtí. ó dà pé Paso náà hàn Paso náà hàn. ó ti parí. sẹ́ẹ̀rì ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ máa gbọ́ ní last week. ẹ máa gbọ́ last week. Paso wà lóṣogbo níjẹta Paso wà lọ́rin níjẹrin Paso wà lánàá Paso wà nìbàdàn Paso sì wà sí alihamdulilayi rabi alamina lọ́wọ́lọ́wọ́ sísè ifo gàtẹ́ last 2 weeks sísè wọ́n play kiri kan ní ọdún mark ìgbà tá a check ọdún mark yẹn àwọn listener Paso ọjọ́ 132 million Taye wà 9,000. so lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ sí Paso wọ́n ti ju Taye lọ Paso lónìí gbòòrò bẹ́ẹ̀ ni àbí ẹ̀sẹ̀ gbàgbé bẹ́ẹ̀ ni Paso lónìí gbòòrò bàbá àti Paso lónìí gbòòrò lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ sí ẹ má fi Paso wé Taye ẹ fi wéra ó parí ẹ má kọ̀mpíà bẹ́ẹ̀ sẹ́ kọ̀mpíà sí ẹ má kọ̀mpíà bàbá àtọmọ síra wọn ó jìnnà síra wọn. gbogbo wọn ò ní jábọ́ àti Paso yẹn o àti gbogbo wọn àtẹ̀yìn náà àtàwọn náà ṣẹ́rí àṣì máa sọ di ọ̀la àwọn pípù yìí láti Paso pa ẹ̀yin lẹ ọjọ́ lọ ẹ jẹ́ kí mo sọ fún ibà jẹ́ kí n sọ̀rọ̀ àlè wájọ mi o máa sọ tèmi o 1 minute máa sọ tèmi o now ṣẹ́rí àwọn fáǹsì Paso yìí tó máa yí farabalẹ̀ ní sùúrù now àwọn fáǹsì Paso yìí náà máa ti pa ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà. ọjọ́ ti lọ rẹ̀ di àwọn ló máa ti pa lọ rẹ̀ di. ọwọ́ wọn ló wà Paso tó jẹ́ kó ti gbó sójú. ẹ wo mo ti gbé máìkì yín lọlẹ̀ ẹ̀gbọ́n mọ́ ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀yin ará ilé ẹ dákun torí ìtọ́lọ́hún ẹ jọ ṣé wà ńjọ́ mẹ́jọ padà mo lè wá kí ló dé ó ti tán ìjọ́ mẹ́jọ ni part 2 èmi ń lọ ẹni tó jẹ káàsì ẹ jẹ́ ó gba owó rẹ̀ báyìí o ẹni tó jẹ káàsì àti títí gan ti dé. tẹ́ ẹ lọ mú mẹ́nu bá ń so Taye Currency láàrin èèyàn o pẹ̀lú Paso musiba láàrin èmi pẹ̀lú Paso jíbọ́lá Paso wọ́ndà ẹlòmíì tó bá ti rí opportunity lórí Facebook àwọn ajanu kiri ẹni tó bá bí ní 1990 tó pé 36 or 34 years wọ́n kó lè sọ sí ìgbà tó mi àti Paso ti wà. inú mi dùn pé àwọn tó wà enlightened dáadáa tí wọ́n lẹ́lẹ́ndì làwọn tó wá. sẹ́rí ọjọ́ mẹ́jọ part 2 à ń bọ̀ ṣùgbọ́n ẹja set record straight ni o à ń bọ̀ lọ́jọ́ mẹ́jọ sẹ́rí Táyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ohun ọ̀tí o Paso náà ọ̀tí o ọ̀pọ̀ àti tàbí gbọ́dọ̀ náà kò relegate o níjọ́ mẹ́jọ lẹ́wà ẹ dákun ẹ bá forúkọ